But ẹ̀yin obìnrin kí ló ń ṣe yín gan? Ah, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Kí ló ń ṣe yín gan? Ẹ̀yin lẹ ń jẹ́ kí àwọn ọkùnrin kí wọ́n máa treat yín, kí wọ́n máa treat yín like trash. Because ẹ ń fún wọn ní impression pé láìsáwọn ẹ lè gbélé ayé. Because kí ni ó mú kí obìnrin wá sínú direct message? Wọ́n á mọ̀ béèrè pé òun ti bímọ mẹ́ta fún bàbá méjì, òun tún fẹ́ lọ fọkọ mi. Lẹ́yìn ọmọ mẹ́ta bàbá méjì. O mọ̀ pé tó ṣe ń lọ third man yẹn, you're on your road to the fourth marriage. Ntí ò lè tí àkọ́kọ́ ò wọ́ọ̀kì, kejì ò wọ́ọ̀kì, kẹta yẹn náà ò lè wọ́ọ̀kì. Ẹ ti bímọ. Ẹni tí ò tí ì bímọ ńkọ́? Àbí o mọ̀ pé àwọn obìnrin kan wà tán ti dàgbà, ẹlòmíì ò dó okó rí. Tí ò ń ṣọmọdé o, tó ti gbẹ́nu lọ, age ẹ̀ is going to 40. Ẹlòmíì over 30, 20, late 20s running to 30. Àwọn yẹn ti ẹ̀ lọ ṣá, wọn ò bímọ rí. Àwọn yẹn wà láyé. Ìwọ ti wá bímọ odidi ọmọ mẹ́ta fún bàbá méjì. Ẹlòmíì ti bímọ mẹ́ta, bàbá mẹ́ta, ẹlòmíì ọmọ mẹ́rin, bàbá mẹ́ta. Ó tún wá lò ń lọ ilé ọkọ mi. Ìyà ló máa lọ jẹ ń bẹ̀. I don't know bóyá ṣé torí okó ni àbí because okó fine. Àwọn health benefit wà nínú okó dídó. Bẹ́ẹ̀ àti ìrí kàpẹ́ tí ò bá dóko máa kú. It's not researchable. Kò tí ì sí research tó ní bó bá dóko o máa kú. Kò tí ì síbi tó wà nínú ìwé kíkà. Kí lẹ̀ ń wá kiri? Àwọn ọkùnrin á máa gbá yín sọ́tùn, gbá yín sósì, á máa sọ̀rọ̀ àlùfàǹsá sí yín. Ẹ ti sọra yín di ìnulẹ̀. Fẹ̀kàntẹ́lẹ̀ obìnrin bá ti dùn mọ́ náà láwàyí. Tó bá ti lè gbéra ẹ̀ kalẹ̀ tọkùnrin dó ẹ, ó tán náà nìyẹn, kò sí kankan. Ẹ̀yin èyí tí ẹ bá èyí ronú ara yín. Then ẹ̀yin society tẹ̀wọ́ tó ò bá jẹ́ kó rí ẹ pé ń sìn, ayé ẹ máa rún ni. Má jẹ́ kí ẹnìkan kan sìn ẹ lọ́kọ tó bá jẹ́ single mother bó jẹ́ single lady. Because ẹlòmíì tẹ bá kàn gbé story ẹ̀ yẹ̀ wò báyìí, ẹ kàn mọ̀ wò pé kó tiẹ̀ ti wá continue single life ẹ̀ tó ń live fún gbàngàn. I don't understand. Ìkan ló bímọ tọmọ yẹn ní ó ní chromosomal aberration. Ó ní chromosomal aberration, ọmọ yẹn ò wà correctly formed. So ẹni yẹn wá ní àbàmì ọmọ ló bí. In fact, ìgbésẹ̀ tó jẹ gan kò níye. Lẹ́yìn tó bá ti lọ́kọ àkọ́kọ́ tó ní kejì tó ní kẹta tí ò bá ti wọ́ọ̀kì, má wulẹ̀ lórí ẹlẹ́ẹ̀kẹta. Tí kìíní ò wọ́ọ̀kì, tí kejì ò wọ́ọ̀kì. Sórí ọ̀rọ̀ ilé ayé yìí destiny ni. Kádàrá ni. It's not about character àbí bóyá èèyàn mọ̀ ṣe. Kì í ṣe nípa mímọ̀ ṣe o. Kì í sì ṣe tàìmọ̀ ṣe. Ọlọ́run mọ́ kọ̀ dí àìmọ̀ ṣe ṣá. Tí ìkà àkọ́kọ́ ò bá wọ́ọ̀kì, tí kejì ò wọ́ọ̀kì, má wulẹ̀ tán ra ẹ. Àwọn ọkùnrin míì náà máa wẹ́ ẹ wá, wọ́n á fẹ́ wá mọ̀ ṣe bíi páwọn láńgẹ́lì tó nídìí. Wàláì baba ńlá arọ́ ni. Ọ̀rọ̀ àjọ kíkó, òun lọ̀rọ̀ pé ìrìnàjò ayé. Torí tó bá ń dájọ́ nísìnyí tẹ́ ẹni wá ń kó tẹ́lẹ́yìn ń kó, torí ẹ ò bá ti rọ̀ má jọ. Ńjọ́ bá kú tí ẹ tó kó, bá jọ ó ṣe túkánù tí wọ́n ó dà gbogbo ẹ̀rù. O ní ìdí láti tún máa béèrè lọ́wọ́ ẹni kankan pé ṣé kó o tún lọ dájọ́. Ẹlòmíì ò rí ẹ ò rọ̀ má jọ dídá. Bẹ́ẹ̀ náà lẹlòmíì wà tí ò lórí ọkùnrin. It's not a curse. Ìwọ tó ń sunkún okó, tó ń sunkún ọkọ kiri gan nísìn, tó orí rẹ̀ ń rí pọ́lọ́run ò fẹ́ràn rẹ̀. There are other things tọ́lọ́run ṣe fún ẹ náà tí ò ṣe fẹ́ lòmíì. Bẹ òjòjú ọkùnrin, òjòjú okó tó ń ṣe kiri ní ojú orí náà rí other aspect tí Ọlọ́run ti dára sí ẹ. I don't know obìnrin mi at the age of 26 ẹlòmíì ti lọ́kọ bí mẹ́rin, ó ti bímọ mẹ́rin fún bàbá mẹ́rin, ní tó wá ń ronú àti lọ fọ́kọ karùn-ún. Wọ́n máa bí pé kí ni káwọn ṣe. Ẹ ti wá sọ àwọn ọkùnrin di messiah. Àwọn yẹn náà á máa gbá yín sọ́tùn, gbá yín sósì. Ẹlòmíì á bímọ 13. Kai! Tèmi bá jọ́kùnrin gan, let's assume pọ́kùnrin ni bí mo ṣe wà yìí. Téèyàn kan ti wá bímọ mẹ́ta, bàbá mẹ́ta. Jọ̀ọ́ ojú wo lo rò pé mi gan ó fi wò? Ṣé ẹ rò pé àwọn ọkùnrin ń fojú rẹ́ wò yín ni? Torí ẹ̀ náà ṣe máa treat yín because ẹ̀yin gan pọ́nra yín lé. Lẹ́yìn ọmọ mẹ́ta, bàbá mẹ́ta, ọmọ méjì, bàbá méjì, kí ló tún wá kiri? Because on a norms, lẹ́yìn ọmọ mẹ́ta, ọmọ mẹ́rin, bàbá mẹ́ta, single guy ò lè wá ask in hand pé òun fẹ́ fẹ́. Èèyàn kan tó ti níyàwó náà ni. Wọ́n á pè ẹ́ gbọkọgbọkọ, wọ́n á pè ẹ́ lẹ́lẹ́sẹ̀ òsì, wọ́n á pè ẹ́ lórí igbá, wọ́n á pè ẹ́ lórí àwo. Oríṣi names wọ́n máa call ẹ.
Single tí ò marry rí, tí ò lọ́kọ rí, tí ò bímọ rí gan láyé tá a wà yìí gan. Ó tún rò, ó tún rò kó tó sọ pé ó kẹ́rù lọ bì kan pé ó lọ ń ṣèkejì ṣèkẹta ń bì kan. Why can't you stay single? Ṣé singleness ń já yín jẹ ni àbí àbáǹjọ̀nú kan wá dúró tì yín? Ẹ lè dá gbé, ẹ lè dá ṣayé, ẹ lè dánú rò, ẹ lè dáṣẹ́ ṣe. Kai! Ẹ ti bímọ mẹ́ta fún bàbá méjì. Ọkùnrin wà nínú àwọn ọmọ yẹn, obìnrin wà nínú wọn. Ẹ wá ń bi mí léèrè, mi ò respond láti bí oṣù méjì. Ẹ jẹ́ díẹ̀ mú mi sinmi. Ṣé mi ní wà ní o tún kẹ́rù lọlé ọkọ kẹta? O ti mọ̀ pé ìyẹn tá àkọ́kọ́ ò work, tí kejì ò work, ìkẹta yẹn náà ò likely láti work. Ìwọ tó bá ti bímọ kan àbí méjì, má wulẹ̀ jẹ́ kí ẹnìkankan tó lóhun tó fẹ́ forí pò ẹ lọ́wọ́ tó lọ ṣe ìyàwó. Yeah, because you're on your road to your third marriage. Èyí tó tún fẹ́ lẹ́yìn ọmọ yẹn, òun náà kàn fẹ́ lò ẹ́ for some times ni. Go and do your research. Most second marriage ò kí ń work. Large percentage of second marriage no dey work, especially fóbìnrin tó ti bímọ. A rí ẹ ń rí pé messiah ni ẹ, torí ẹ̀ la ṣe ń sọ fún yín tó bá lọ́kọ gidi mọ́ wulẹ̀ fayọ̀ fọ́. Tó bá ti fayọ̀ fọ́ tó kúrò ń bẹ̀ kì í dàbí mọ́. Àfi oore ọ̀fẹ́, a lè rule out the position of grace. Oore ọ̀fẹ́. Bẹ́ẹ̀ tó bá yẹ torí okó kò ń ṣe dandan lóko. Okó dídó ó wà fún àwọn tán jọ fẹ́ra wọn tán jọ ń gbé. Ẹ lọ wo àwọn previous presentation mi. Àwọn tó jọ ń gbé tó ń dóra wọn, wọ́n máa kórìíra ara wọn. Títí ṣe pé mọ̀ọ́mọ̀ agree pé àwọn ò ní máa bára wọn sùn. Wọn ìkíní kò fọwọ́ kan kejì, kejì náà ò fọwọ́ kan fọwọ́ kanra wọn. Wọ́n ti ní hatred nínú against ara wọn ni. So, tẹ́ ẹ bá mọ dóra yín constantly tẹ́ ẹ dẹ̀ jọ ń gbé àsọkọ àti ìyàwó, bond yín máa break. Tá a bá ń tẹnu mọ́ ń gbà yẹn, ó rí pé mo máa sọ pé àwọn tó ti fẹ́ra wọn sílé kì í ṣe pé circular every woman being. Tó ò bá lọ́kùnrin nínú life ẹ̀, ó ní ìkódóko tó ò bá kí ń ṣe ìyàwó. Tó you are not a wife of anybody, you don't have right láti wọn dóko. Ọkùnrin gan tó ṣe yí pé àwọn bóbìnrin sùn ó ṣe pàtàkì sí wọn lẹ́mìí. Ẹ ti wá sọ ìbálòpọ̀ yẹn di cheap thing fún wọn débi pé wọ́n rí nírí pé àwọn gbọdọ̀ gbé yín sílé káwọn tó dó yín. Tí gbogbo obìnrin àgbáyé bá láwọn ò ṣe zìnà, àwọn ọkùnrin ò ní lè deny ara wọn. Wọ́n á máa fẹ́ yín ni. Bẹ́ẹ̀ ó easy fọ́kùnrin láti gbá ẹ dànù síta nígbà tó ti mọ̀ pé òbó pọ̀ tó tò sẹ́yìn òun. Because you don't have confidence. You cannot stay alone and take care of yourself, work hard. I don't understand. A lot of people tẹ́ ń rojọ́ ayé yín fún yín. Many of them are singles and they are doing well. Because ẹ̀yin lẹ ń jẹ́ káwọn ọkùnrin máa maltreat yín, and they will continue to maltreat you till thy kingdom come. Because you're giving them impression that without them, there is no life for you. Òun ló lè mọ̀ méyàn tó ti bímọ mẹ́ta, bàbá méjì tó mọ̀ béèrè pé òun tún fẹ́ lọ ẹlẹ́ẹ̀kẹta. O ò lè lọ́dún kan bẹ̀ tó tún fi kó kúrò tó fi mọ̀ wá kẹrin kiri. Ọkùnrin láwá jókòó tí ẹ̀ tá máa ṣe bíi messiah ẹ̀ tí òun kọ́ ni first husband, òun kọ́ ni second husband. Àwọn tó jẹ́ pé wọ́n disflower obìnrin gan tán gbé sílé tán fẹ́ gan, ìwà wo náà ń wù sí i. Àǹbọ̀sìnbọ̀sì ìwọ tó ti bí gbogbo ọmọ fóríṣi èèyàn tó wá ẹ̀ṣẹ̀ wo ó kàn máa fi ẹ́ ṣàyè ibẹ̀ for the meantime ni. Á dọ̀ ọmọ mẹ́rin bàbá mẹ́ta. Lẹ́yìn tó ti bímọ tó ò work out, dandan ni kó mọ wọ́kọ kiri. Then ẹ̀yin society ẹgbẹ́nu yín sọ̀hún. Tẹ́ bá ráwọn single mother, ẹ nídìí ẹjọ́ wèrè. Tẹ́ bá rẹ́ni tó ń gbégbé ayé làlàáfíà kò gbé gbádélé yín wá tọrọ gàrí. Kò gba wín fùfú kó wá tọrọ ọbẹ̀. Kí lẹ̀ ń bu sí tẹ́ ń sọ pé single ni. Then ẹ̀yin single náà, ẹ wá àwọn èsì tó jinlẹ̀ tẹ́ mọ̀ fún àwọn èèyàn tí wọ́n bá ti ń bá yín sọ̀rọ̀ ọkọ. Kẹ́ jẹ́ kó yé wọn wípé bànújẹ́ ayé àwọn tí wọ́n lọ́kọ ó pọ̀ ju tẹ̀yin tẹ́ ẹ̀ lọ́kọ lọ. Bẹ́ẹ̀ ni Paul ti sọ, ó ti ní married people will have problem. Àwa la fẹ́ mọ̀ pretend bí wípé kò sínú scriptures. Scriptures ti sọ pé tó bá ti níyàwó lọ́kọ ó ní ṣòro. So because I don't know how somebody will use that one to intimidate you. Ìwọ náà máa consider nǹkan tó mọ̀ pé ìtìjú ẹ̀gàn ló máa tún kó bá yí ẹ. O ti lọ́kọ mẹ́ta bàbá mẹ́ta rí. O wá ń béèrè o fẹ́ lọ marry. Ẹni tó fẹ́ wá fẹ́ ṣọkọ ẹlẹ́ẹ̀kẹrin yẹn, o rò pójú rẹ̀ ló fi ń wù ẹ́. Torí ẹ̀ náà ṣe ń dóyin dòkúdò, wọ́n á dẹ̀ gbé yín jùlẹ̀. Tó bá lóyún ayé ẹ ló bàjẹ́. Kò dẹ̀ ní wá ẹ wá mọ́, kò dẹ̀ sí ní tó ṣe sí.
torí ìwọ lọ face reality ayé rẹ̀. In fact, women need enlightenment. Bóyá ká tiẹ̀ ṣe live stream, ká ṣe general discussion gan, ká jẹ́ káwọn obìnrin tiẹ̀ wá sọ̀rọ̀. Kí lẹ tiẹ̀ sọ ayé di, ẹ wá sọ ayé yín di láìrọ́kùnrin ẹ̀ lè gbáyé. Wọ́n mọ̀ àwọn tẹ́ bá tiẹ̀ rí bí táwọn ọkùnrin míì ti ń discuss nípa obìnrin, ara ó mọ rìn yín ni. Pressure ló sì ti ẹlòmíì síbẹ̀. Kì í ṣe wípé bóyá òun náà ò ní agbára àti lè tiẹ̀ caution ara rẹ̀ bẹ́ẹ̀. Pressure ti pọ̀ jù. Tó bá jẹ́ ìyá kan àbí bàbá kan àbí ẹ̀gbọ́n kan àbí àbúrò kan ló ń dá ẹ láàmú ọkọ, cut off from that person. Má lọ lé ẹ̀ mọ̀, má gbé call anybody. Kò bá jẹ́ family member tó bá ti jọ́rọ̀ ọkọ ní máa ń sìn ọ́ gbogbo time tó bá ti pè ọkọ ni. Ìwọ ò dẹ̀ ní response tó fẹ́ fún, má gbé call ẹ̀ mọ̀. Focus on your life. Because I don't know, ẹ ti wá sọ àwọn ọkùnrin di pé kíní, wọ́n mọ agbá yín sọ́tun kò wá tiẹ̀ sí yìí mọ́. Nígbà tó ti lọ́kọ méjì tí ò wọ́ọ̀kì, kí ló mọ̀ think pẹ́lẹ́ kẹta ló máa wọ́ọ̀kì? Tó wọ́n ti ń sọ pé ìyá alágbájá kan, ìyá tàmọ̀dò kan, ìyá làkásègbé kan, ó ti bímọ mẹ́jọ, bàbá mẹ́jọ, kó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ni tó fẹ́ yìí ó sì nífẹ̀ẹ́ rẹ̀, mọ̀ tán rẹ̀. Wo theory tí ó exist náà fún ẹ. Mirage. Tí the first ò ti work, tí second ò work yẹn, don't think of going anywhere. Èyí tí ń wọ wá ṣọ́ọ̀bù tí wọ́n á kan sẹ̀hún olóòbù sàn ibi tí ó tó kó ẹ̀bọ̀ ló ń wá owó ẹni tí ó dò. Á dó ẹ, á dó ọmọ ẹ. Rémi ò mọ̀ tẹ́ ń wá kiri. Kí ló ṣe ìgbé ayé yín tẹ̀lé gbé ayé yín as single? Ẹni ẹ̀ ń bi léèrè ọ̀rọ̀ gan ẹ mọ̀ bóyá single gan ló ń gan tí ò rí tọkùnrin rò. Ìmí inú yín ẹ ti bímọ ẹ tún mọ̀ sunkún okó kiri lẹ́lẹ̀. Ẹni tí ò wá tí ì bí kankan ńkọ́. Àbẹ́ mọ̀ pé àwọn obìnrin kan wà láyé tí wọn ò tí ì bímọ rí. Wọn ò tí ì lóyún rí kí wọ́n finú soyún báyìí kí wọ́n fẹ́yìn gbọ́mọ pọ̀. Kò tí ì ṣẹlẹ̀ rí nínú ìgbésí ayé wọn. Ẹlòmíì ò tiẹ̀ tí ì lọ́kọ débi pé yóò bímọ. Ó ti wá bímọ mẹ́rin, bàbá mẹ́ta, ẹlòmíì ti bímọ mẹ́ta, bàbá méjì. Ẹ tún máa lẹ̀ ń wọkọ, ó máa dágbé tó fi darúgbó ni. That is the truth. Tí ò bá ti work, kádàrá ló máa gbà. Dandan kọ́ ló kó. Tó bá dẹ̀ ti wọ̀ kó nírọ́ ni kó tún lọ lé ọkùnrin mí á padà fojú ẹ̀ gbolẹ̀ gbẹ̀yìn náà ni. Bó ò ṣẹ́ gan á ló ṣẹun. Of course, ó ti lé èébú lára already tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ bára yín kúrò lórí GM tèmi, ẹ má yọ mí lẹ́nu jàre. That's fine. So bó ṣe jẹ́ nìyẹn o. It all depends on your intention, but it's not likely to work. Face your work. Tó bá wà lábẹ́ ọkọ gan, má lọ bímọ tó pọ̀ jù. Toró lè dọ̀la bẹ́ẹ̀ yẹn kí nǹkan kan ṣẹlẹ̀ kó má sí lábẹ́ ọkùnrin yẹn mọ́, ìwọ nìkan ló máa dá bùkátà rẹ̀ gbé. Ó dẹ̀ ṣe jẹ́ nìyẹn.